dẹ̀ sure pé máa tẹ̀ sọ yìí dáàdi ni wọn. He is my father. Don't vote for him. Calm down. Don't tell me to calm down. Yẹ́mi ò fẹ́ gbọ́. Ẹ wá bó ṣe máa sọ̀rọ̀ ọmọ ẹ o. Mi ò fi mo ní káàkiri àmì ìṣeré o. Àṣàsí fínísì ló mú ọ̀nàrẹ́bù yìí. Ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. Ó sàn kí n máa ní ọmọ láyé. Má tó bá dé o. Kí ló fẹ́ ṣe? Ó yá pa mí. Ikú wo ló pọ̀ mọ́ mi? Ayé ni mo fún yín lọ́mọ mi, kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló? Dálì, mo lajà yẹn gbà. Igi gun nígbó àsọ̀rọ̀. Ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin ìlú yìí? Gbogbo aṣọ yín ti yà. Wọ́n lè ṣe wèrè. Kí ni nǹkan tó fà á tọ́ta wá fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlà ń ṣẹ̀sìn? Ọlọ́gbà yìí o, ọlọ́gbà yìí o, ọlọ́gbà yìí o, ọyẹ́ ẹran gbà yí mi ká. Mo rò bẹ́ẹ̀ ń sọ yìí pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni. Ẹ̀yin lójú inú, but ẹ̀ fi rí anything. Dagara, Dagara today. Ìkàbùsù ni mímú parí ìdálẹ̀ o. Ogun Dagara. Ọlọ́mọ tọ́mọ rẹ̀. Ilé tàbá fi tọmọ ìlú ló máa wó. Ìlú ló máa wó. Àtàtí ò kẹ́hùn sọ̀rọ̀, akẹ́tàn sáré. Àtàtí ò kẹ́hùn sọ̀rọ̀. Inú kò sóun jẹ nílùú ọkọ̀ ẹ̀yìn mẹ́ta síbí. Ọlọ́run ti gbàdúrà nù. Ẹbọ tí mo fi gba Ògún Dagara lálejò ẹ má mà kó ẹ ń bá kó mà kó ọ̀ràn lẹ́ mà ń kó ẹ má kó. Ẹ ti kọ̀wé sí mọ̀ ẹ bá mi lákọ. Ìyá ti kú. Ẹ má fẹ́ yí tàpá. Ìyàdáre. 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 Ló wà ọsibítù. Kí ló dé? Nǹkan sọnù lára mi. Kí ló sọnù lára yín? Mo ti ju nǹkan nù. Ẹ wà ní ju nǹkan nù pẹ̀lú bí ẹ ṣe wà yìí. Ṣé ń bọ̀ ń bẹ̀rẹ̀ ṣé ń lọ ilẹ̀ ọ̀rẹ́ yín? Ó tún ti mọ sí kẹ́rì. Bí àfiṣe ni. Oúnjẹ ńkọ́. Oúnjẹ. Ẹ̀yin sì máa jẹun pẹ̀lú tara yín yìí. Pẹ̀lú bí ẹ ṣe yóò yìí. Má jẹun o. Mo ti gbọ́. Ìyàdáre. Bámi nulẹ̀. Bámi. Ìkàbùsù ni mímú parí Bámi. ìdálẹ̀ o. Mo ti gbàgbé lára ọmọkùnrin. Gbogbo ṣe ń ṣe. Àfi bí àfiṣe ọtí yìí ṣáá ni lójoojúmọ́. Kébì wọn lọ dáná fún ẹ. Kò ń ṣe mí. Marima. Ogun Dagara.
Ògúndágàrà Ògúndágàrà alọ́kọ́lóhùn kíbe alọ́kọ́lóhùn kíbe ọ̀tọ̀lójú Ògúndágàrà olè ọ̀pọ̀ alọ́mọ lọ́mọ Marima Ògúndágàrà Ògúndágàrà olè ọ̀pọ̀ alọ́kọ́lóhùn kíbe Ògúndágàrà ni ó Ògúndágàrà 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 ó ti lé Ògúndágàrà dé ẹlẹ́rù kẹrù rẹ̀ ooo ẹ̀karamọ́ òṣàdé Ògúndágàrà 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 ti dé Bàbíà kan ìkàbùjù ni mímú parí ìdálẹ̀ Ògúndágàrà lọ́ṣọ́ màmá dé o ọlọ́mọ ìyàwó ṣáyín dé o lọ́ṣọ́ màmá dé o àgbójà rẹ̀ sókè flọ́ṣà rẹ̀ lọ́ṣọ́ màmá dé o àwọn flọ́ṣà wọ́n jẹ́ o ẹ̀fọ́ báyìí wọ́n fẹ́ ìbí ẹ̀ṣẹ́ dámọ̀ égbè òrè àwọn flọ́ṣà wọ́n bí tọ́gbẹ̀rán èwo lẹ fẹ́ mo fẹ́ àtòrí yìí eléwo lẹ fẹ́ $100. Ara yín láti máa test ẹ. ṣé nǹkan máa mú yín ṣé nǹkan wà lára yín ni torí mo fẹ́ tàgbò fún yín máa tẹ̀sí lára mi. Kí ló wá dé? Ṣáà ní kọ́ńfàmù iṣẹ́ ẹ̀ ni. mi jẹ̀yà yín ni ṣé mi ò jẹ̀yà yín ni. ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan tẹ̀ ń ta kí ló tẹ̀ ń fúnra ní endorsement ẹ bá endorse ara yín. Ẹ gbọ́dọ̀ polówó ọjà ń tẹ̀ ń tà náà. àmàgọ́ tún fọwọ́ pa àkẹ́ má sì tú ìsì ìkọ́. mo pé wèrè ń bá yín jà. bẹ́ẹ̀ni mi jáde kókó ṣì dànù. Má jọ yín wọ́n jáde. ẹ fi kúrò. Ó dà ẹ dàbí yípo. Ọjà lọ́jà yóò tà. o ti fẹ́ dà. Ọjà yóò tà. Ọjà yóò tà. ṣáṣá yín dé o. Ṣèlú bàbàlà ṣèlú bàbàlà ṣèlú bàbàlà. Onílé ìlú mo kíp sẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Bákan ẹ̀ ló kí mi báyìí. Owó tó lè wà ń gbà yóò ṣe wọ́n táwọn ọ̀nà. Ṣé olùkùn ti sẹ́ẹ̀tì sàánú fẹ́ gbẹ́jọ́? Wàhálà sẹ́ẹ̀tì jà kí ló ṣiṣẹ́ náà. Mo rò bóyá ìyá ẹ̀ ti gan ni. Màá gọ wétí. Ṣé o ti ń gbọ̀n ni? Èmi ọtí jẹ lọ́wọ́ tó ń bọ̀ sí. Aláyọ̀ máa kọ́ ra náà kí ló ti jẹ́ látàrọ̀. Àkọ́ mi ò kọ́ àkọ́ àwọn. Ìdàgbà fi tọmọ ìlú máa wó. Aláyọ̀ lẹ́gbẹ̀lẹ́ ìfọ̀ ẹ̀kọ́ náà nílé rẹ̀ fi ẹ̀ṣẹ̀ náà. Ilé ìrẹ́lẹ̀ ìdá. Ilé ìrẹ́lẹ̀ kọ́sítọ́mà mú mọ́wọ́ ẹ̀ bàjẹ́. Orí ẹ̀rí máa sùn. Sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré asáré tí o jẹ Ògúndágàrà Ògúndágàrà Ògúndágàrà. Look at sórí ẹ̀rù ìṣòro àìsàn àbúkú. Look at mi ò ṣeré sẹ̀. Look at last card. Àpò olùkọ̀kọ̀ mọ wí lò. Card. Ṣẹ́kọ̀ ọ̀kan máa ṣe. Orílẹ̀ wọ́n ti gbówó mi. Àbúrò ìbúkú lórílẹ̀ ilé ìwé ló ń lé wa. Ṣáláyé orílẹ̀ lẹ́yìn wọ́n sẹ́lẹ̀. Àwọn ẹni sọ pé wọ́n jẹ ní kílẹ̀ yìí. Wà á wọ́n rẹ̀ wọ́n rẹ̀. Orílẹ̀ láti wọ́n rẹ̀. Ọmọ ìlú ṣàgbàfọ̀ ká ṣọ wálé ẹ̀rọ ojú olé ẹ̀mú
ọ̀pọ̀ àlọ́gbọ́lọ́hùn ìdè ọmọ ọdẹ bari àtà bàtà bari olè ọ̀pọ̀ àlọ́gbọ́lọ́hùn ìdè. Ìtàbùkù ni mo bá ní ìdálẹ̀ oògùn dágara. Bí mo ṣe ń ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi o. Bí mo ṣe ń ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Ọmọ bá jìnnà. Wọ́n mi dáre. Kí ló ṣẹlẹ̀? O ní máa fẹ́ pè mí pa ni. Ó dà tí mo bá mi. Kí ló ṣẹlẹ̀? Inú ló ń bí mi ẹjọ́ dágùn bá fi sùn yìí. Dáre. Bẹ́ẹ̀ ni. Ọmọ lálùbáríkà kí ló ṣe? Mo mọ ohun tí mo lè ṣe o. Mo mọ àrà tí mo lè fi dáge dá ṣùgbọ́n ẹjọ́ ọ̀rọ̀ àwọn kan ni mo rò mọ́ lára. Aládùúgbò ẹ̀ máa gbà mí kẹ́ ẹ. Ẹ̀wọ̀n tó fẹ́ fi dáre dára ní ìwọ pínísìn tó jù báyìí lọ àbótú jù báyìí lọ kù sílé ni. Ó máa fi ọmọ tèmi dára. Wo á lù ẹbí kó kú ni. Ìyẹn mi náà. Bí kẹ́mi bọ́lá rẹ ló ṣe máa lù ẹ́. Ìyẹn mi. Jọ kí ló ṣe gangan? Ni kí n gbé oúnjẹ síwájú ilé wa kí n dẹ̀ wọlé lẹ́nu kí n wọlé kí n gbómi sọ wọ́n dáre dáre dẹ̀ ti di oúnjẹ tán. Oúnjẹ lọ́fẹ̀ẹ́ ló fò ó bóúnjẹ wájú ilé ẹ̀ ìyẹn ò fajá ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀ nìyí ìwọ náà lè wá bí ń sìn kó bóúnjẹ ń bí kó dẹ̀ jẹ́ ìyẹn ò fajá. ṣé ń gbọ́rọ̀ ìyẹn ò wá dùn mí tó rárá o nǹkan tó dùn mí kọ́ nìyẹn o ni pé mo tún wá sọ pé àdáre wọn ò sí ilé ayé báyìí ògbóúnjẹ níwájú níta mo dẹ̀ ń bà fà dáre dẹ̀ mú mi lù olú mi mò ń jẹ mi. ajẹ́kọ̀rọ̀ fídíò tẹ́jọ jáde bẹ́ẹ̀ ni. mi bá ti dára fún. alákìnrin. mi bá ti dára fún. bàbá ńlá bá bẹ òtó. kí n bá mu nínú kí n kán apá ẹ̀. àwọn tẹ́mi ibi tí ò sọmọ àlè á tún lù ẹ́ mọ́ jẹ àbí tó bẹ nípa jọmọ àlè nìkan ló kù á lù ẹ́ débi pé ìwọ̀gàn òní oníṣẹ́lú ẹ̀ mọ́. Alọ́kọ́lóhùn kígbe. Olúwa o, ilẹ̀ bọ́dì, wàláì. Ẹ kú àpérò. Kí ló ń ṣẹlẹ̀ níta? Níta. Mo ń gbọ́ tó ń bá nìkan ṣe fàǹfà. Ṣé báwọn ọmọ àdúgbò tí wọn kọ́ yẹn ni wọ́n á gbá bọ́ọ̀lù sórí páànù wọ́n á tún fẹ́ kẹ́ ẹ mú bọ́ọ̀lù kẹ́ ẹ mú lé àwọn lọ́wọ́ tí ò dé possible. Ọmọ àdúgbò. Wọ́n ń ṣẹ̀gbẹ́ wọn. Mo fún ṣàìsí ẹ̀ ni mo dẹ̀ rán sílé. Ìyá Dámiláre tèmi ń gbọ́ gbogbo òun sọ ọwọ́ afẹ́jọ́ ọmọ ẹ̀ wọ́n á fi sùn ẹ̀ kó lè bá ọmọ yẹn sọ̀rọ̀ òun gbè lẹ́yìn ọmọ ṣé ó ń ta ayé rẹ̀ ṣe ni. mo ń tún ayé ọmọ mi ṣe ni o kí lẹ mọ̀ tó ṣe tán tẹ́lẹ̀ wọ́n mò ń gbè lẹ́yìn ẹ̀ ẹ wo ọmọ mi gbogbo ìlú ìlú ìṣètò yìí ọwọ́ ẹ̀ ló wà nǹkan tó bá dẹ̀ ń ló lè ṣe kí ló wà nínú pé èèyàn lọ sílé ọ̀rẹ́ èèyàn bó ń jẹ́ ń bẹ̀ èèyàn dẹ̀ jẹ́ ó wá ní ọmọ mi ó jẹ oúnjẹ ó tún nù ẹ̀ ó nù ẹ̀ ní ẹ̀ torí pé ó sọ̀rọ̀ burúkú sí. ìfà ìyá dáa lákọ̀ọ́kọ́ náà ṣé ó dá àkọ́mọ́ lọ́ọ̀lẹ́ onílé kó lájẹun. nílé ọ̀rẹ́ láì ṣeré ọ̀tá ẹ̀. ṣé ọ̀rẹ́ rẹ̀ fún lóúnjẹ yẹn. tí ó bá wá bíbá tó bá bo oúnjẹ kó jẹ kò sí nǹkan tó fi ń ṣèyàn. ìfà àtẹnujẹ ni ẹ o. àtẹnujẹ kí ni. má dẹ̀ ṣe irú ẹ̀ mọ́ o òun gbè lẹ́yìn ọmọ ni o èdè dá o. ẹ wo nítorí Ọlọ́run mo fi bẹ̀yìn o bàbá dáre Ọlọ́run bá mo fi bẹ̀ bá mi gbọ́mọ mi lẹ̀ ẹ yé porí ẹ̀ láì da ẹ jọ nítorí Ọlọ́run mi ò rí nǹkan tó ṣe tí ò da. sẹ́mi ń pèrè ọmọ láì da. mi ò rí nǹkan tó ṣe tí ò da ẹ jọ nítorí Ọlọ́run. ó ń bàjẹ́ iwájú ẹ̀jẹ̀ ni. ọjọ́ iwájú. ẹni yẹ kó tún tiẹ̀ ṣe. mọ̀lẹ́dẹ́ wò ọjọ́ iwájú a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lọ́mọ àti gbàkóso orí ayé yín àbẹ́yìn náà kọ́ rèé tẹ́tẹ́ máa wà nílé lógógún rẹ̀ máa ń látàrọ̀ sísì rẹ̀ máa fi ṣú ni tí wọ́n tẹ́tẹ́ máa dà sọ́tún dà sósì ẹ wá lọ́jọ́ iwájú. èmi rò ń pìtàn fún yẹn o. Ọlọ́run dẹ ti ṣeun n kò dẹ̀ mọ gògóró mọ́ ṣìnà àbúrẹ́ mú dẹ̀ mú. àti ṣìnà bàtò gògóró kí ni ìyàtọ̀. àwọn tí òyìnbó nìyẹn. ọtí òyìnbó nìyẹn ẹ̀yin ló jọ. èmi ló jọ. bẹ́ẹ̀ ní tí wọ́n lọ́jọ́ iwájú òun náà máa yí padà. èmi ń jẹun kiri. má tọ̀. ọmọdé yẹn wo ṣọ̀sán gan ẹ fi mí lẹ̀ orí ọmọ ẹyẹ pè ní pèkúpè ẹ fi rẹ̀ ẹ kó sinmi ẹ kẹ́lẹ́ dàbọ̀ kó sinmi fún mi ẹ jọ. ìyá dáre Ọlọ́run àwọ̀ ìméjì. àmín. ṣùgbọ́n bí o bá bàdé mo bá ẹ̀kọ́ lẹ̀ ṣùgbọ́n
ẹlẹ́yà kò ṣeé ṣe ọmọ yẹn ọgbà kan ọmọ máa ń gbé ní ọkọ̀ sábà. Dákàrá alọ́kọ́lóhùn gbé. Fẹ́ ra spag ẹ bá ń mú agé náà sí kí gbogbo ẹ̀ ṣáàjẹ́ bí 500 naira. Gbogbo ẹ̀ jẹ́ bí 500 naira. Owó dà. 500 naira. Wá, nǹkan tó fẹ́ láti pè ní ìlú ọ̀dẹ́ra. Ó rà nǹkan sí bẹ́ẹ̀. Wá ń bì. Mo ní kí ló sọ̀rọ̀ mi ò ra nǹkan kan. Mi ò ra ọkọ̀ mú gbọ́dọ̀ mo fẹ́ rà náà ni. Ó rà nǹkan kan bí ti báwo. Ó rà nǹkan kan bí ti báwo. Mo rò pé kíní yìí lẹ́yìn. Ó ní ìfiwọ́ yìí sílẹ̀. Gbogbo bó ṣe ṣe lórí ẹ̀ náà tó láyé yìí. Tábà dẹ̀ sọ̀rọ̀ ń sìn. Ìyá ẹ̀ lójú ọgbọ́n bí ẹ̀mí ègbodò. Ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ. Ẹ̀yìn ẹ̀ ló máa wà. Ẹ̀yin ẹ ló máa wà. Fàárí tó mọ̀ lọ fẹjọ́ ẹ̀sùn jẹ́ ẹ̀. Fàárí tó mọ̀ lọ fẹjọ́ ẹ̀sùn jẹ́ ẹ̀. Ìwọ́sọ̀rọ̀ sí mọ́mí ẹ̀ lè lù mí. Ó lè lù mí. Mo rajà lọ́wọ́ yín ni o. Ó lè lù mí mo náà jáde ní ọwọ́ ìjà lọ́wọ́ ẹ̀ bá tọ́ ìsí àrá tán. Jáde fún yín lówó yín. Ó jẹ̀bi tó fún mi lọ́wọ́ mi. Ó fún mi lọ́wọ́ mi oṣù jáde. Ọlọ́run máa ṣàánú ọmọ ní mo parí. Ọlọ́run lè fẹ́ kílẹ̀ sí géèsì. A ní kẹ́ mo rí mẹ́ta sọ̀rọ̀ sílẹ̀. Ẹ́ mọ̀rọ̀kọ́ ti yanjú ọ̀rọ̀ rẹ̀. Ní mọ̀ kó yóò pẹ̀lẹ́ kẹ́sì. Alọ́kọ́lóhùn gbé. Alọ́kọ́lóhùn yára. Abẹ́ responsible rẹ̀ tó bá yá a máa form responsible. Òun ti change, òun ò ṣe gbá mọ́ nǹkan tí bàbá ẹ̀ dá. Mo concussion tó dàpọ̀ tí ẹ wá balẹ̀ nù. Nísìn sá gbogbo àrẹ gbogbo tó bá rí kápò ó yá ó sì kó sí ẹ̀ṣẹ̀ sí yìí sá dáadáa o. Ó máa wà lórí máa wà bẹ́ẹ̀ ni. Ṣé o ti rí? Alọ́kọ́lóhùn kígbe. Dagara, 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 ẹlẹ́rù kẹrù rẹ̀ ooo. Kí ló wá dé? Kò jẹ́ tilẹ̀ kí wọ́n ṣọ́ọ̀bù ibà yẹn jáde rárá. Kí ló dé? Ẹ̀yin ò tí gbọ́ pa wọn lárí kan. Tó ń kiri àdúgbò kan. Wọ́n ṣe ń bi ni nìyẹn. Ọmọ aráalé ẹ. Ṣáwọn àti láàbí? Àwọn náà ni o. Ó wá rajà lọ́wọ́ mi ni o. Ó ra magí àti màkàrónì. Ó rajà 500. Bí àpò mi jẹ́ àbọ̀ ló rà. Kí n tó ṣẹ́jú pé kò mọ̀ pé mo fẹ́ pe ojú kan wò ó. Ó ti mọ́jà wà tó ti kú àpò. Ní mẹ́lẹ̀ bá ń bá ní à ṣé nǹkan tó rà àti tó bá náà ti tọ́ ó ti tọ́ ń bá yà lọ bá kó òfin gbàdá kó ti mọ orí èèyàn kan jẹ́ tẹ́lẹ̀ tí mo tọwọ́ bá kú ẹ̀ báyìí ló bá di kó ti di ọjà wàsó mo ní ó rajà kò méjì àbójú kan wàsó ó rí báyìí ẹ̀ bàjẹ́ ibi tó bí àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ni lọ́dún kìíní kan gbé kó ṣàrọ̀ sílé. Ẹ wá ṣe fún. Èmi kẹ̀ mo fi sí kóòtù ọlọ́run bẹ́ẹ̀ ni kóòtù ọlọ́run mo fi sí o. Ìwọ yín dà ó ti sí gómìnà lọ́sẹ̀ tó kọjá mo kówó síbí mo ní wọlé kí n mú láìlọ́ọ̀ tó máa ra ọjà ni ló bá ti palẹ̀ mọ́ owó mi. Níṣe méjì mo mú rodo àti ṣọ̀mbọ̀ mo pò pọ̀ mọ́ra wọn mo tì í bọ̀ ní gbogbo òwò ara ìrà yìí ni mo tì í bọ̀ mo ní kó lọ pè yẹ̀wà bẹ́ẹ̀ ló ranjú bọ̀ mo ní kó lọ pè yẹ̀wà kájọ fi rọra wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá síbí èmi ò ráyè gbogbo yẹn lọ́pọ̀ kí igi tó bí kò lẹ̀ gbégbé. Èmi yóò dẹ̀ fọlọ́run ni o, fi sí kóòtù ọlọ́run ni o. Èmi o, fi sí kóòtù ọlọ́run tẹ̀. Ájọ gbà. Ó ti lé. Owó táwa ti lájẹ àròwó
Ọlọ́run ló mú. Ẹ jọ̀ọ́ ìyá dáre nǹkan kan ṣẹlẹ̀ òpònú rẹ̀ tuntun pátápátá pátá mo ń wá owó ni mo ń wá owó mi ò rí. Ẹ̀yin kówó wo bí ni. Owó wà nílé o ní wá. Ẹ wọnú aṣọ yín dáadáa mi ò mọ nǹkan bẹ́ẹ̀ ń sọ. Nínú ilé lówó wà nínú ilé lówó ìwà ta ló mú owó mi ta ló mú owó. Mo ní owó ò lè sọnù nínú ilé yìí lẹ́jọ́ ta ti jọ ń gbé owó sọnù rí. Mo ní mo ń wá omi ẹni mú o. Bí báwo ṣó lè wà nínú ilé yìí ni. Ṣé o fẹ́ sọ fún mi pé mo lè ní. Ọlọ́run má jẹ́ mi oníjó lè mọ̀ lágbè tèmi. Bọ́dá mi ìfẹ́ wàhálà kí ló ṣẹlẹ̀ gan. Ó dà dáre owó mi tó mú dà. Ẹ wọ́n mi ò jáde. Ọmọ wí ló ta. Láyé àpawọ́pọ̀ ọmọ wí ló dá ló dá ní láyé. Àjọjẹ ọmọ kò bẹ̀rù torí ó bẹ̀rù torí ó bẹ̀rù torí. Ó dáadáa ó dáadáa. Ó bẹ̀rù torí ó bẹ̀rù torí. Àlọ́kólóhùn kíkẹ́ ni. Àlọ́ onímọ̀ abúsẹ́kù. Àmọ́ ọ̀gbẹ́ bá rí àtà bàtà bá rí àti bàtà bá rí àpẹẹrẹ. Máa dáná sórí ìbàyí. Má jà sí ìgbà. Ṣé ni kò ń lò Bossman, àwọn afúnni ló ń jẹ máa wo bẹ̀. Àwọn ilé pọ̀ nínú ayé. Kí ló ṣe? Ó lé ní ó jí fóònù mi. Ó lọ já fún ìgbà lọ́wọ́ ìyá yìí níṣá. Ṣùgbọ́n ẹja ti rí fóònù. Fóònù ló gbà mí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe Àbẹ̀jẹ́ ká náà wọ́pọ̀ ọ̀gá yìí. Àbẹ̀jẹ́ ká náà wọ́pọ̀ ìfà. Ẹ̀wọ̀n wà jìyà ẹ̀ ìwọ́n tó jáde àdì tó ṣe olùsọ ẹ̀wọ̀n owó wọ́n fẹ́ pa ẹ́. Ó wà ẹ̀bọ̀ ẹ̀fílẹ̀ fún mi 100. Ayé àwọn àgbà ló jẹ́ ṣá. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀. Aláyọ̀ máa lọ. Boss, mo rẹ́dí láti bá tiẹ̀. Màá bá ya ẹ̀ lù. Boss! Ọláwọ̀ àgbà ló jẹ́ ọláwọ̀ àgbà ló jẹ́ mo rẹ́dí láti pàyẹ́ ẹ̀ ni. Aláyọ̀ máa wọlé máa ti pẹ̀ pé wọ́n máa lọ sí ẹ̀ lórí ẹ̀ máa lọ wọ́n dúró. Ọlọ́mọ kúyà. Ìyá kó bàtà kó fìlà. Orí ẹkọ rẹ pé kò rẹ bá gbọ́n jù ìwé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá pa ẹ̀ sí bàbá ẹ̀. Tó wá sáré wẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀. Olùkọ́ máa pa ẹ́ lórí kó lọ pa ẹ́ láwùjẹ o. Àlọ́kólóhùn kíde. Àwọn pàrọ̀ olóhùn tí àwọn àgbọ̀n wọn pàrọ̀ gbẹ̀. Àwọn pàrọ̀ tí ó di nǹkan kan mú tí ó yọ owó tí ó bì táwótáwó tí ó mú gbòòrò dùn. Dáre ló kọ ní. Dáre. Ṣùgbọ́n pé kálukú tí wọ́n kú lè máa kú bẹ̀rẹ̀ straight. Yes. Àwọn bọ́ọ̀sì yẹn mọ̀jẹ̀ mọ́ sọ́wọ́ mẹ́rin. Káríkàbọ̀ rescue ẹni ẹ̀jẹ̀ ti máa gbẹ̀. Ṣùgbọ́n àtìpáyà àdúgbò mi mọ ìṣòro tó máa ní ni pé ìbá ti ní talent kan báyìí. Àtẹ̀kọ̀ ọ̀dọ́pọ̀lọ kan bí ọpọlọ rẹ̀ ẹwà ní wọ́n fẹ́ upgrade. Ẹ máa ti ṣe abẹ́ ilé. Máa ṣe olóhùn. So ẹ̀fọ́ mi ti lọ yẹn. Àrùn yẹn bó ti lọ mọ̀ kọ́ náà skill kan láyé bí ọmọ yẹn ní talent kejì látọ̀. Stand bí a lè ìyẹn lè fún yẹn mọ̀ra kán dẹ̀ sọ́dẹ̀ yàn. Máa wúlò ló bá ní tẹ́lẹ̀ bá tó dẹ̀ mọ́ tó ń ṣe. Ṣó ọ̀pá ṣiṣẹ́ olóorun. Fíkẹ́ mi já ẹ̀sìn kankan. Sórí sọmọ kan tó ń pè ní bùtẹ́tẹ́. Forífọ́gbẹ̀ nǹkan. Lárí mọ́gànnà. Pàrọ̀ olóhùn gbogbo náà pé bẹ́ẹ̀. Ṣọ́nà pàrọ̀ kan wá ti yẹ pé ó sáré rán yàn lọ sọ́run. Pàrọ̀ tó bulé nìyàn ń pé bẹ́ẹ̀. Ṣọ́rọ̀ àwọn eléyìí aláyé ni wọ́n o. Ara aláyé lèmi ti ra mọ́tò bó ṣe ń wù mí lèmi tí ń ṣe kí ni mo ti ń bú yẹ̀rí tí mo ti ń bú táútáú. Ó gbọ́ tó bá farabalẹ̀ wọ́gán máa ṣe kí ni o máa dọ́ máa yé wọ́n máa fi gẹ̀ gbé kò yí ẹ wọ́n máa tájìta
ó jẹ́ ojú dáadáa mo lágbèrè náà lóde mẹ́rin àbí ọlọ́run wọ́n tó wá ṣe lọ́nà tó gbórí dúró lọ́nà lọ́wọ́ ni ọmọ ẹ̀ máa yé lórí wá ti máa yé ìjọ máa yé nìyẹn àbọ̀ tó bá ṣe náà mà. òtún ìlera ọmọ ìyá ẹ̀ wá jọ. ìyá ẹ̀ ó máa jọ alárí wọn kan kéré. ó sọ wọn nìkan ló ní ra àwọn kódà ọ̀nà amọ́sù. sùkúrì ọyọ ìṣẹ̀lẹ̀ ajá wà á máa kú. Ogunagoro olè ọmọ alọkolo. ẹ̀bẹ̀ èmi ló yẹ ọwọ́ sí. ìwọ ni. ọmọ náà ara ẹ gbogbo ọdún ṣe ó serious lọkọ ni. èmi là ń fìbọn threatening. òjò threatening àwa gbé ẹ lẹ́yìn wọ́n lè fẹ́ máa fi gé àwa jẹ àwa mú ẹ mojú ọ̀nà wọ́n máa ṣe bí olórí fẹ́ máa ga ẹ fẹ́ máa ṣe bí ẹni gbójú bó ṣe wáyé lọ mélòó lára ya ẹ. májì wà ojú wa ṣíjọ máa ń ṣe fíìmù ni ọmọ mi ò ṣe oní tíátà o. àtọ̀ oníwọ̀n akúṣẹ́kù àwọn ọdẹ bá rí àtà lágbà bá rí. èmi ò ṣá èmi ò lè àkọ́kọ́ Ògúndágàrà. bami àwa gbà fún ẹni gbogbo gbà ẹ̀jẹ̀ ló fà ẹ̀jẹ̀ ní aláyẹ. ẹ̀jẹ̀ bùrẹ́ aláyẹ. ìbá bàbá àgbàlagbà ẹ̀jẹ̀ ní. Bami. Bílá ìgbéwèrè wà lórí ìyá ẹ̀. Lọ́dún bọ̀rọ̀. Ọjọ́ ní o, get down! Down! Pepe, Alpha. Move it. Yeah. Move it. Let's go. Ọmọ akọ́jú sókè wọ́n máa kírun lẹ́yìn lálẹ́ ó dàgbọ́ ti jáwé mú fẹ́. Owó lọ́wọ́, bébí owó lọ́wọ́. Tala fẹ́ pè gbèsè. Wọ́n rà fi yẹ. Àwọn lè rọ́bù wa ni. Wọ́n lè rọ́bù yín. Ibi ló gbà. Ibi báyìí ló gbà. Wà á fọkànbalẹ̀ ẹ relax ẹ fọkànbalẹ̀ ṣe gbọ́ àgọ́ sí gbọ́ wọn. Wọ́n mọ̀ sí. Ẹ bá lọ sọ wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀ jù ìlú yìí ti tẹ́ ìlú yìí ti bàjẹ́. Ẹ máa bọ̀ ẹ wá wọ̀ wìtìwìtì. Ògúndágàrà ti gbé kọmísánná. Ó gbé kọmísánná ó gbéyàwó ẹ̀. Ẹ máa bọ̀ ẹ wò ìwé ìjọ yé ló sọ bẹ́ẹ̀. Ìwé ìjọ ló sọ bẹ́ẹ̀ wá wọ̀ Ògúndágàrà. Ó láwọn òyìnbó tó ń kọ́ òun ní kọ́lé àbí tó bá ń fẹ́ ní bílíọ̀n. Òrè. Ó gbọ́dọ̀ jù ó pọ̀ jù. Ó lè jù. Ògúndágàrà ti bàlú jẹ́. Ẹ máa bọ̀ ẹbọ wìtìwìtì ó pọ̀ jù. Orí ọmọ tuntun tí ẹ ń gbé. Aláàrú oṣù ẹ̀gán ti pọ̀ jù. Ọ̀pọ̀ jù lónìí o. Àṣàyẹ wà sí ìlú yàn. Kàráwọn ẹ̀ pọ̀ jù kan tó ń tà lọ jẹ́ ká gbọ́ ọjà rẹ̀. Ní kí ni? Wọ́n ìgbé orí. Wọ́n máa ní ìsìn ògbé orí. Ògúndágàrà. Ògúndágàrà èké. Ògúndágàrà. Bọ́ọ̀rọ̀ wọn àbáyé jẹ. Orí. Ó ti ṣe wòye lọ́dọ̀ kọmíṣánná. Ó lọ́ba lòun fẹ́ gbé. Ẹjọ́ síbẹ̀ náà ni ò ṣe sí kòkó síjọba lè ṣe rárá. Àti sìlúwà àti sayẹ́wà àti sìlúwà. Ẹjọ́ Ògúndágàrà ẹ̀ ṣe tẹ́sí lọ́wọ́ ní àìbáta. Níta níwà. Ògúndágàrà jẹ́ ń pariwo. Ṣé bákà ló wà ní tẹ̀sí? Ogun. Ṣé ìnáwó ara yìí? Ìwọ́dà, ebi gan ni ọ̀nà máa.
wọ́n gbé ìwé ń gbé lẹ̀ lásán nígbà tí ẹ bá gbé náà jẹ tó sọ lẹ̀ wọ́n bí ó ṣe ṣe ìwé wọ́n bí ó ṣe ṣe ọdún ní èèyàn kodo. ìyẹn ò jẹ́ kodo. èmi gan sí wí o. ó lè jẹ́ àwọn tó máa ń ka ìwé láti ọwọ́ ìsàlẹ̀. ọwọ́ sọ̀rọ̀ ló ti ń ka ìwé tó ń dorí èkó. síbẹ̀ mo wé kà. dáadáa. síbẹ̀ orí èèyàn lọ sàlẹ̀. ẹ gbé ìwé báyìí. látàrọ̀ ló ti gbé. ó lè má jẹ ọmọ ìlú yìí láwọn. ó lè já tó ń rìn wá. mo mọ jẹ́ kí n kàwé fún mo mọ ká. ẹ jọ kí ni eré ìtọ́kọ̀ yìí. ẹ jẹ́ ilé jẹ́rẹ́ ọlọ́run kó bá sọ pé gbàgbà àtẹ̀jẹ̀ lọ́wọ́ kí wọ́n gbé bàbá ìfọ́jú fún yín ni. sí ucd àdíjà ni ucd ìbẹ̀rẹ̀ ti ní u. ṣé àdíjà ni ucd. addpat àdíjà. sọ́ọ̀ ní èkì. ọmọ kan tó máa ń dùn nídìí irú wọn náà máa sọ fún àwọn ọmọ náà máa sọ tán àwọn ni best student náà. wọ́n á dúró léèwé. ṣé ẹgbẹ́ tó bá tẹ̀ jẹ́ pé adat àdíjà. àdíjà ẹ kó sí fóònù ẹ kó ra fóònù. ẹ máa wọ ẹbọ wíìtì ìjọ múdàgàrà ọgbẹ kọmísánná ọgbẹyàwó ọgbọ ọmọ ẹ. àwọn olóríire lórí àgbẹ̀ ìlànà ẹ máa bọ múdàgàrà. múdàgàrà dé. bàbá fi ìlú lé ní báyìí gba ránkì ni o ti yẹ ọbẹ̀ lágídí ni ọbẹ̀ ni o a ní jẹ́ kó escape mọ́ a lọ́wọ́ ní this time around. Yes. ọwọ́ máa tẹ̀lé ni. daga wọn láàmú ìjà rẹ̀ ṣayé bọ́ọ̀lù ẹgbẹ́ kọ̀ọ̀mọ́ bí wọ́n ṣe lórí ṣayé bá wọn ṣe yọ ọwọ́ àwọn ilé ìjẹ́ alábẹ́ ṣùṣì aláyé máa bá wọn ṣe rí ọwọ́ ara àbúṣe ẹ̀tẹ̀mọ́lẹ̀ ká bọ́ọ̀lù ẹgbẹ́ àlọ́ gbólóhùn kígbe ni. àlọ́ oníwọ̀n abúṣẹ́kù ọmọdé bá rí àṣà bàtà bá rí àṣì bàtà bá rí àpèrè. ṣó ti àwọn lọ́ọ̀yà àtẹ̀gbẹ̀yìn wọ́n ti àtẹ̀gbẹ̀yìn ṣó ti máa wọ̀ ya máa tẹ̀lé wọlé sí máa tẹ̀lé wọlé sí ó ti àtẹ̀gbẹ̀yìn. ẹ kára yìí ó ti dé ó ti dé. àwọn yìí wọ́n dàbí ọ̀rẹ́ kan ṣe kọjá ẹ para mọ́. ó ti dé ẹ máa fẹ́ kókó lẹ́rú kókó lẹ́rú. yàrá ìyá òun èmi ló ń tẹ̀lé. ó ti dé ẹ máa fẹ́ kókó lẹ́rú kókó lẹ́rú. ọmọ àtọ̀hún olóṣèlú ẹ̀ a máa mú kílẹ̀ kò lè escape 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 kò lè escape. Stop there! Stop! I said stop! Stop there! Stop there! Stop there! Stop there. Yes. Nowhere to run. Gradually to rest. There is no mercy. Drop your gun. I'll blow your head off. Drop your gun. Èmi Ògúndágàrà. What? Ṣé o fẹ́ máa kú wà ní? Owó ìfọ̀yà ni o. Imagine now. We go straight to la taro, man. Ògúndágàrà, 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 Ògúndágàrà. Ó ti dé. Ògúndágàrà dé.
kẹrù rẹ̀ o. Ẹ paramọ́ òṣàdé. Ògùn dàgàrà ló ta sí láyé. Àjọjẹ ọkọ kò bẹ̀rù sórí. Ó bẹ̀rù sórí. Ó bẹ̀rù sórí. Ògùn dàgàrà. Ògùn dàgàrà. This is Commissioner of Police Ajakaye. Kí lẹ sọ state dà mọ́ mi lọ́wọ́ náà? Àwọn pípù tó ń dàlú láàmú yìí ní ìjẹta mọ́jú àná ó ní èèyàn tí wọ́n pa. Nígbà tó máa tún di àná mọ́jú òní, wọ́n sọ pé wọ́n lọ jalè ní ibi fún ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn big place around the state. Yes, listen and listen careful. I give you just 24 hours. 24 hours. Can make sure you get our people here. Otherwise, you will lose your job. That is it. 24 hours. Marima, Dagara, Ajijagbara kò ṣàṣe ti rí. Ajijagbara kò ṣàṣe ti rí. Ẹ wo gbogbo ẹgbẹ́ káti yasùn mi pé à ń dúró de Portable tí wọ́n jẹ́ olórí wa. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí agbóhùn tí wọ́n nǹkan tá a máa ṣe sí o káyọ̀tẹ̀ kẹhùn sọ̀rọ̀ káwọn bá kẹtàn sáré àbí tí wọ́n ti máa wo oògùn dágàrá àbí nǹkan tó máa bàlùjẹ́ máa lórí lélẹ́yìí. àìwọ̀dà o tí bá ṣe kó lórí burúkú ni bọ̀bọ̀ yẹn ṣé bá ṣe máa ṣe ni sóhun nìkan ni ẹ wọ èmi tíjú yìí ni o sóhun nìkan ni. bẹ́ẹ̀ni sọ ma tíjú ẹnì kankan. ẹni tá a bá sọ Ládégòkè tí o bá lè gẹnu nà ó yẹ kó pa orúkọ yẹn náà dà kí ni túbọ̀ tá a bá ń pera ní Àjìjàgbara torúkọ yẹn ò bá ṣe jẹ́ ẹ jẹ́ ká kú jórúkọ mi. Ìbíkúnlé ẹ ṣe má tọpẹ ṣe odò tí ó kún kẹ ẹ má bàa pàdé Olúwẹ̀rin ọ̀rọ̀ yóò tó nǹkan tẹ máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí náà lóòótọ́ ló lórí òsì ńlé bọ igbákejì ló jókòó yìí náà ẹ dẹ̀ mọ ibi tí mo jókòó yìí náà kọ́ bàálù kan ni mí ẹ wá ló ń pariwo ẹ ń pariwo kí ló ṣe tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ mú Ògúndábèjì àbí Ògúndágàrà kan lẹ́pẹ́ bẹ́ẹ̀ fẹ́ mú lélẹ̀ tẹ́ bá ti ń pariwo ẹni tí ó yẹ kó wọlé sí hàn láàrin ó máa wọlé ni ẹ ṣe fún pákejì lọ́rọ̀ sọ akérètè lọ́wọ́ ń gbẹgbọ́ rẹ̀ bí gbẹgbọ́ ti báyìí. Àjìjàgbara kò ṣàṣetì rí. Ó mà ṣe o. Àjìjàgbara kò ṣàṣetì rí. Bẹ́ẹ̀ ṣe mú nǹkan ṣe máa mú un. N kò ní parọ́ kò dẹ̀ ní tán ìjẹ́ o. Ṣé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò mí? N kò yàwó ọ̀bọ̀n. N kò yàwó àké o. N kò dẹ̀ mọ bó ṣe ń sáré gúnyàn. Àmọ́ ṣé kí n má tán yìí? Oògùn dá mi lójú ni o. Tá bá ń sọ̀rọ̀ oògùn rọ̀ mí lọ́rùn ni o. Kò yé yín? Mo fẹ́ ká bára lẹ̀ ni o. Ó ní oríṣiríṣi ìgbésẹ̀ ìyá ti gbé spiritually o. Àti bọ̀gùn. Àti pa ọ̀run mọ́lẹ̀. Ó lójú oríṣiríṣi òòṣà. Ìyá ìkànsí ìlú yìí o. Ṣó ti yé yín? Mo fẹ́ kí gbogbo ìjọba bára lẹ̀ kájọ ọmọ wa ń ṣe o. Ṣé rí oògùn nìkan? Mo dé mo rò pé a lè fi ṣẹ́gun ọ̀gbẹ́ni yìí o. Kò yé yín? Oògùn rẹ̀ mi gbójúlé o. A dẹ̀ máa yanjú rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ tó bá ṣe tó wọn ti rẹ́dí. Ẹ gbọ́ igbákejì olórí àti gbogbo ẹ̀ náà ẹ jẹ́ ká rí ààrẹ ìtẹ̀ṣe ń bẹ̀. Àlàyé farabalẹ̀. Àfarabalẹ̀ náà gbogbo aṣọkọ náà ń sá lóhùn wọ́n dẹ̀ ní tójú bá farabalẹ̀ aṣọ kí ni arimu calm down. ẹ jẹ́ kọ́gà náà máa fi hàn wá bó ṣe ń lọ náà. ẹ̀ṣọ́ o àwọn mi kò bára lẹ̀ o tó ti yẹ. Mo fẹ́ kó mọ̀ rẹ pé ṣe rí àjẹ́ yìí máa pọmọ jẹ ẹ ní fìgbà ọkàn rẹ jẹ lẹ́nu rẹ o ẹ lè rí ẹ ní sẹ́jẹ̀ lẹ́nu rẹ o ṣé rí bá ṣe máa jagun yìí àfi ká ṣe bí ọ̀dẹ̀ kò yẹ yín ká ṣe bí ẹni kò mọ̀ kan ni o bẹ́ẹ̀ ṣe ń wò mí ká bá ń sọ̀rọ̀ oògùn yé mi ju gbogbo nǹkan lọ o mo lápayọ mo lápají mo láyẹ̀ta mo lólúgbòhùn gbogbo yín pátápátá mo lè máa há lórúkà ìgbàdí tẹ́ pé èsì ọmọkùnrin ọ̀hún láyé ìmọ̀ àkóyìn lọ́nà èkó ní kábàámọ̀ àmọ̀ ìka bàrà lẹ̀ ẹni máa jagun èyí ṣe bí ológun o ogun yàfẹ́ là kojú yìí èyí ṣogun ariwo bàbá ìbí mi ó ti pa lòrùn rí gbogbo òlù ó dẹ̀ parun lẹ́ẹ̀kan ṣo àmọ́ òde máa bá mi pé ẹ mẹ́ẹ̀ kílù ìparun ó dẹ̀ máa parun kílẹ̀ tó mọ́ ọgbọ́n mi fẹ́ ká ṣe rí ẹ̀hún
ká ṣe bíi pé a lè dà kàn ṣe ká máa fi yanjú rẹ̀. nígbà wo ló máa wá yá. Ajagun Ṣẹ́gun kì í halẹ̀ o. Ajagun Ṣẹ́gun rè mí o. Bọ́ọ̀ṣì tó àti rẹ́dí. Ogun ẹni bá tọrọ kò ní dá fún un. Mo mọ ogun kankan ni o. Bọ́ọ̀ṣì tó àti rẹ́dí. Ewé ń jẹ́ bàbá, oògùn ń jẹ́. Bẹ́ẹ̀ ni bàbá. Oògùn tí ò bá jẹ́ ewé rẹ̀ ni òpè. Bẹ́ẹ̀ ni bàbá lọ sọ bẹ́ẹ̀. Bàbá ṣe ewé mégbò tá a kó gbogbo ẹ̀jọ́ mọ́ra wọn tá a bá fi béèrè fún bẹ́ẹ̀ ni ó jẹ́. Bá wa. Olódùmarè ti dá fún wa ní ìlò wa ni. Ìwé tó mú lọ́wọ́ ó wọ́n láàrin ìlú. Àárín ìgbẹ́ láti rí. Ibi tá a ti wá rí ohun tí ń bá wá ní ọjà. O lè pẹ́ kan tó tún rí tó ń pàdé. Fákáyàdé ọmọ ọfá ọ̀kàrè ẹ̀yin bó gbogbo ọ̀dọ́ yín lọ́hùn wọn ò sílé wọn kọ̀ wá jẹ́wé kan ní láàrin ìgboro oní níjó ọ̀dà àbáhùn ọlọ́run ó sọ ọ́ dé o bàálù rẹ ò ní wọ̀ bọ́ lọ́nà o ó di láyọ̀ ọ̀kàrè ọmọ mi ọ̀kàrè òpómúlérò mọjá àlé kan abíndésù aráàlú ẹ̀yìn ọmọ apẹ̀mírin tó para mọ́ pàmí kúrò para mi kúrò yẹ̀mùyàn mọ́ pakẹ́yìn ní jagun lé mi ká èṣù gbé nsọ́lá bàbá ni mo tó kọ́ bá lọ àrídòpó ọmọ onílẹ̀ ọ̀la ọ̀kàrè ó ṣoríire ó sì rere wọ́n mọ̀ retí rẹ o ó di láyọ̀ bàbá bí n bá ṣe yìí gbọ́ Ifá Káyọ̀dé kan ló pe ìyọmọ yín. ọmọ mi nu. ó ń bọ̀ lẹ́kọ́ nù. ó ti dé tán. láti lóyìnbó. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà ti di bàbá lóyìnbó nìyẹn o. kí lè wà á pè mí. ẹ kú oríire bàbá. mo bá yín yọ̀. ẹ kú oríire. tí ẹ náà ó dé. àmì àṣẹ bàbá. àmì àṣẹ bàbá. ẹ náà ó dé. ó wá dá ọmọ yìí ti lọ tipẹ́. ó yẹ kí n múra àwọn nǹkan tó dá a lẹ̀ dé. mo sì mọ̀ pé òun náà ò ní wálé lásán. mo bá yẹ àìsìn bóòlù lálójú ẹ̀ ní ìjọmọ ìgbà lójú ẹ̀. a bọ̀ fọ́ orí ẹ̀ dànù bá sọ̀rọ̀ o mẹ́tò bá sọ̀rọ̀ ṣá. àwọn olè who are you people? àbọ̀ wá ta ni yín? ẹ lè má mọ̀ this is Commissioner Ajakaye the Commissioner of Police in this state. who are you ta ni yín? Àlàyé. yes. àmọ́ ẹ tún lóye kiri àrẹ fún wa. ṣùgbọ́n wọ njó sọnù tó wá kiri to no go further ìgbà yẹ pé kí ló tún bá tún yàtọ̀ bó kúrò jù wọn wá Ògúndá kí ẹ tún sọ fún mi kí n tẹ̀lé Ògúndá ṣàdérí rẹ ni ṣàwọn ní ẹ̀rí ni ṣàbẹ̀ ìfàárí àìbáwò. ó sún ní o. Ògúndá bèdè ọwọ́ rẹ̀ fà kí orúkọ ẹ̀dẹ̀ tá lógún ayé òdì Ògúndá ṣé Ògúndá. Congratulations ìwọ Ògúndá. ṣe zabọ. ele akakere ọjọ́ ojú ẹni ọmọ bá olóòbá bá ṣe o. Ògúndá nìyẹn. ìwọ Ògúndá. any boy congratulations any boy please hold it. ìwọ Ògúndá ìwọ kékeré yìí ìwọ ló ń da ìlú láàmú tó ń da àlàáfíà tí gómìnà jẹ́ kí n gbádùn tí everybody all gbogbo wàhálà orí mi ló wà as the commissioner of the state. okay. ẹ bá lórúkọ tẹ tún máa fi kó ìyá aláì ẹ tún fi kún agbáwo lẹ́wọ́. okay good of you congratulations inú ẹjì gan máa dùn wípé at last mo padà arrest ẹni tí wọ́n ń pè lógúndá tó ní aláàmú ní state yìí. yes sir. because that's arrest. This is incredible. That is something.
igi ni sa. Igi ni. Ọdún lágàrà. Wait. Please, ma ṣe do not shoot in that car. Ẹ bá dúró ẹ bá kú. Ẹyin tẹ, ẹ kọ́kọ́ gba yín ara ẹ̀. Ẹ wọ mi sọ́dà. Ẹ wọ mi sọ́dà. Àmọ́ bó ṣe máa wúlò tó. Gbogbo eléyìí náà ní ohun tó máa fi mú gbòòrò oúnjẹ Sunday. Ṣíṣì kò tiẹ̀ sí lápò ẹ̀. Ó máa mú gbòòrò oúnjẹ Sunday. Ṣíṣì kò sí. Ẹ wo bí ẹ. Ṣíṣì kò sí. Ẹ wo bí. Èmi náà ìdí àkàn. Ìdí ẹ̀sìn. Mo èmi náà ìdí àkàn. Ṣé bó ṣe wà yà wáyé fún ọkùnrin. Ọ̀gbẹ́ni Bálẹ̀ ti sọ kọ̀fáàmù. Ó ti yé sí. Àwọn akẹ́rù ni. Láti kẹ́rù àti máa kọ́ ọmọ kò ní tó fẹ́ bí wa o. Bẹ́ẹ̀ni. Méjèèjì yẹn náà gbé lọ. Ayé tí mo tẹ̀sí lọ fúláṣì ọkọ̀ kan tẹ́lẹ̀. Ọjọ́ yìí ni. Tí mo tẹ̀sí lọ fúláṣì kan tẹ́lẹ̀. Ó ti yé gbà. Ọlọ́. Bírò. Kọlọmọ rẹ̀. Ilé dàda fi tọmọ ìlú ló máa wó. Àgbàdé ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré. Àgbàdé ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré. Kò ṣàṣetì rí. Àdìjàgbara. Kò ṣàṣetì rí. Àdìjàgbara. Kò ṣàṣetì rí. Àní ṣàṣetì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́. Mo sì dúpẹ́ lọ́wọ́ alága. Nọ́mbà 1 wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Jágilapa Olúwa Portable ẹ̀ ṣàṣetì. Ẹni wálé láéláé. Gbogbo lé àwọn ìbéèrè tẹ̀ ń bí mi pé nídé lọ́hùn pé ìgbà wo la fẹ́ lọ ká Ògùndágàrà mọ́, ìgbà wo ni fíìmù ẹ̀ máa bẹ̀rẹ̀ tí nǹkan máa ṣe tí èmi kọ́ ni máa pàṣẹ. So ti yé yín aláṣẹ ti wà lórí ìjókòó ní national bí Yorùbá sọ pé ẹnu oníkan láti ń gbọ́gbọ̀n. Alága wa ti wà ń bí, nọ́mbà 1 wa ti wà ń bí, ẹsẹ̀ wọn ti pé wọ́n máa bá wa sọ̀rọ̀, wọ́n máa fi wa lójú ọ̀nà àní ṣàṣetì o. So kábíyèsí bàbá, so ọ̀rẹ́ inú ní gbogbo ilé ń retí. So Àjìjàgbara kò ṣàṣetì rí. Àjìjàgbara kò ṣàṣetì rí. Àjìjàgbara kò ṣàṣetì rí. Ẹ jókòó. Ọmọ Ọlọ́run akọyin ilé. Mo kí gbogbo wa. Ẹ kú ìdúró ṣinṣin lójú ogun. Ẹ kú ìdúró bí akọni nígbà tó ṣòro. Ṣé bí mo ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ ọkùnrin tí wọ́n ń pè ní Ògúndágàrà yìí kì í ṣe ọ̀rọ̀ tá a lè mú ní wéréwéré, kì í ṣe ọ̀rọ̀ tá a lè mú ní wàràwìrì, àfi ká mú pẹ̀lú ọgbọ́n orí, àfi ká mú pẹ̀lú ìfarabalẹ̀. Ìpele bá a ṣe fẹ́ mú Ògúndágàrà kọ́ làkọ́kọ́. Ìpele báwo làwọn nǹkan àmúṣagbára wa ṣe máa wà ní sẹpẹ́. Ìpele báwo la gara ò ṣe ní dá wa lójú ìjà. Léyìí tí mo ti sọ fún amáwo tó ń ṣalága ẹgbẹ́ yìí wípé báwo la ṣe máa ṣe kí wọ́n lọ tọwọ́ bọnú ètò, báwo ló ṣe máa jẹ́ pé gbogbo nǹkan àmúṣagbára wa gbogbo ẹ̀ ló máa dúró gírí, gbogbo ẹ̀ ló máa dúró bó ṣe yẹ kó dúró. Ìpele àkọ́kọ́ nìyẹn o, àbọ̀ mi rèé o. Àjìjàgbara kò ṣàṣetì rí. Àjìjàgbara kò ṣàṣetì rí. Àjìjàgbara kò ṣàṣetì rí. Mo kí ẹ̀yin ọ̀gá mi. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó kọ́ mi ní dédá ọwá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó kọ́ mi ní títẹ̀ ẹsẹ̀. Ìbà fáwọn tó kọ́ mi ló kan ara ẹbu ní híha. Nítorí pé mo gbọ́n, mo mọ̀ fún, mo sì mọ̀ bàrà. Ẹ wo agara kèdè Elédùmarè, agara ò ní dá yín. Ẹ wo ògún ò ní fẹ̀jẹ̀ wá wẹ o. Gbogbo ọmọ Àjìjàgbara, gbogbo alákọ̀ọ́nì tí mo mọ̀ wípé tó gun bá dé ọkùnrin ní gbogbo wa. Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ obìnrin tó wà láàrin wa, obìnrin bí ọkùnrin ni. Ẹ wo ẹ má jẹ́ ká dalẹ̀, nítorí ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ. Àmọ́ mo mọ̀ pé gbogbo àwa tá a jókòó kò sódàlẹ̀ nínú wa. Níwọ̀n ìgbà tí ó ti sódàlẹ̀ nínú wa, kò sí nǹkan tó Ògúndágàrà fẹ́ fi wá ṣe. Àmọ́ alága ó kù síbi kan sáà. Ó kù síbi àwọn nǹkan kéékèèké kan, a nílò ẹ̀pà tó pọ̀. Léyìí tó ń ṣe ọ̀tá. Bẹ́ẹ̀ ni ọ̀gá, a ní ìdí ọ̀tá tó pọ̀ lóríṣiríṣi. Iṣẹ́ rí tí ọ̀tá yìí bá ti wà, ẹ wo iṣẹ́ ti di ṣíṣe. Bẹ́ẹ̀ ni. Káàbọ̀. Àjìjàgbara kò ṣàṣetì rí. Ọ̀rọ̀ ni amáwo wa tó ń ṣe alága wa ti sọ yìí.
ṣé ẹ rí bó bá jẹ́ nípa tọlọ́ta àbọ̀dé a ti mọ̀ pé owó ló máa ná wa ẹ gbọ́ owó tí ẹgbẹ́ ìwá nílẹ̀ ní pamọ́ kò tí owó tí ó tó gbé lọ síbi tá a ti fẹ́ ra ọta àbọ̀n ní pálípálí ẹ gbọ́ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan o lórúkọ èmi àti ìdílé mi bí gbogbo ọta àbọ̀n ṣe máa pèsè bó ṣe yẹ kó pèsè èmi á gbé. ẹ kíra fún nọ́mbà 1. ẹ kíra fún nọ́mbà 1. ẹ gbọ́ mi ò wá fẹ́ kẹ́nikẹ́ni nínú wa kó káàárẹ̀ lójú ìjà o kẹ́nikẹ́ni nínú wa má káàárẹ̀ lójú ogun torí pé ogun àjàwẹ̀yìn ló jẹ́ kó ní kò yíwu gbogbo wa gbogbo ojoojúmọ́ ló jẹ́ kí ilé bàbá wọn máa sú ní lọ. ẹ wo èyí tó kù bẹ́ẹ̀ òun ni wípé ká lọ ọmọ ló kan ẹ̀mí wa pé kò ní já lọ́mọ kò ní já lọ́mọ kò ní já lọ́mọ ogun ọ̀tẹ̀ yóò kò ní já lọ́mọ ọ̀tẹ̀ yóò kò ní já lọ́mọ ogun dàgàrà ti dé bàbí ọkàn ìkàmùsùn ni mímú parí ìdálẹ̀ ogun dàgàrà ọlọ́mọ tọ́mọ rẹ̀. Èmi ogun dàgàrà. Ogun dàgàrà, ogun dàgàrà. Ètè ó jà wọ́n lónìí, ẹ̀fọn mú wọn lónìí, èdí ó pa wọn jà lónìí. Ẹnikẹ́ni tó gbẹ̀mí ọmọ mi, ẹnikẹ́ni tó gbẹ̀mí ọmọ mi. Atúyàgbá, àníyàgbá, ìwé ẹ̀sìn ní ògbébì kan. Lọ́dún bá ti rọ̀ṣẹ̀ níjọ́ tí ń sáwọ́rọ̀ dé òró. Pàṣọ wọn á ná èjìdá okùn. Ibikíbi tẹ́ni ó gbẹ̀mí ọmọ mi bá wà. Ikú kọ́ máa rẹ bá. Àrùn kọ́ máa yẹ̀wúrẹ̀. Ẹnikẹ́ni tó gbẹ̀mí ọmọ mi lónìí. Ilẹ̀ kó gbẹ lálejò. Àrùn kó gbẹ lẹ́jọ́. Òní olónìí lónìí jẹ́. Ẹnikẹ́ni mo sọ. Ní kó gbèdè. Káàdì wọ́n. Bóńtì ẹ ti jẹ́ láti wo. Kí ló fẹ́? Káàdì ọ́. Ìmọ̀ràn ti wá. Kí ló fẹ́ rẹ̀ fún? Kí ló wọ́n yìí? Ẹ dákun mo fẹ́ ṣe làákàyè o ṣé èsì pé ẹ sì yàn mú torí ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ bá ní. sọ̀rọ̀ àlọ́ kábíyèsí ìlú yín ìlú tẹ̀yìn wá àjọ jalè. èmi kábíyèsí ẹni fún ìkọ̀kọ̀ nínú èèyàn olórí burúkú olóyè tẹ̀ wá tẹ̀ wá. àṣẹ. ọjà wèrè sábà tẹ. ojọ́lá tó wà lọ́wọ́ mi. ojọ́lá tó wà lọ́wọ́ mi. máa sọ fún ẹ wípé àgbo ni wọ́n fi wẹ̀ mí dàgbà kókó. wọ́n jọ mí nú kòkó ní. tíìpù ni ẹ. tíìpù ni ẹ. mi mọrú èèyàn tó lè jẹ mi mọ tó wù kó lè gbé mi mọrú ọṣẹ tó lè fi wẹ̀ kódà kí wọ́n ti fọ́ ìkòkò òrù mọ́ lórí rí mi mọ tó fẹ́ dì mọ́. àfàlẹ́ mi máa ṣe o o ti gbóná gan o. abẹ́rẹ́ alọ́kọ́nà òkun tó di tó bá dí gàgà tó dí gèdè tó lógíní lẹ́dí yẹyìn àtòkò ìmọ̀bọ̀. Corporate Pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá títún tàtún gbé jáde lèyí o. Hashtag ọjọ́ ìbí mi làkọlé rẹ̀ olóyin lọ́dún ọ̀pọ̀gbọ̀yọ̀ ẹ̀ tètè lọ́ra ti yín o. ẹ pé ìyàwó mi ẹ sọ pé ìyàwó mi. Sinimá ti tó match tó
ìdí mi. Bámi gbàgbé ọjọ́ ńlá tó ti ṣẹlẹ̀ abàmì tó gbé ọkàn sókè róróró. Gbogbo bá ti dé tó láti ẹ̀ kò sí ìsinmi mọ́. Ìdí ọ̀la níyọnu lóòótọ́ amúgbà. Kábàámọ̀ sáré ọmọ àgbàdua ní. Ẹgbọ́n báwo la ṣe ṣe kí tẹ́lẹ̀ ọbẹ̀ tí ò ní rú pa ní. Kílódé àmọ́ sí ìbànújẹ́ pẹ̀kún oore fún wa ní o. Gbogbo March 3rd lọ́dọọdún lọ́jọ́ ìbí. Ọjọ́ tó mú ìfura lọ́wọ́. Ẹ̀wí fẹ́ni tó lẹ́bọ̀ lẹ́rù kó má sàsùn para. Rome tàwa yìí mo fẹ́ kí ẹ bá mi fi ọgbọ́n kẹ lu ọgbọ́n kẹ fi gbé wa jáde kúrò níbẹ̀ ẹ̀yin lè máa mọ nǹkan tẹ́ ẹ máa sọ bí kò ṣẹlẹ̀ sí inú room yẹn tẹ́ máa fi gbé wa lọ sí room mi. Sinimá titun March 3rd ọjọ́ ìbí mi. Another blockbuster tó gbóná girigiri tó dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ yàtọ̀. Written, produced and directed by Tunde Sobayo Siro Jagunmolu director. Lẹ́kọ̀ọ́ Látọ́jí ló package yẹ. Lábẹ́ Ọdúnladé Adékọ́lá. Tunde Sobayo Siro. Pété Abalógun. Lẹ́kọ̀ọ́ Látọ́jí. Yọlá Adékúnlé. Káyọ̀dé Akédìnà Mr. Paragon. Juliet Gato. Haruna Animaṣahun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun. March 3rd ọjọ́ ìbí mi. March 3rd ọjọ́ ìbí mi. You can't afford to miss it. Grab your copy now. Ìdàgbà fi tọmọ ìlú ló máa wó. Ìlú ló máa wó. Àtàtì ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré. Àtàtì ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré. Asáré tí ò yẹ ó sáré. Dàgàrà, ogun dàgàrà, ogun dàgàrà.